Ìpọ́njú kì í ṣọ̀rẹ́ àwọ̀, bẹ́ẹ̀ ni kì í ṣọ̀rẹ́ ẹ̀mí. Olódùmarè má fi adùn ayé kankan pọ́n wa lójú o. Gbogbo ẹni tó ń wojú Olódùmarè kádániwáyé bá wa fún wọn lọ́mọ rẹ̀. Àmì àṣẹ o. Ọláyínká ni mò ń jẹ́ Akóredé ní bàbá tó bí n lọ́mọ. Àpèlé oko àjẹrún ni níjẹ́ ayé dùn. Ayé tèmi tí ní ó dùn kò ní kọ́ o. Ó ṣe wọ̀ ká tó foyín sẹ́nu ká tó bẹnu jẹ́. Omi kì í korò lẹ́nu. Ayé wa ò ní korò. Aré àfiwáṣọ́nà mo tún ṣe yín pẹ̀lẹ́ kí yín kú dédé àkókò yìí. Níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi fún àkọ́tún ìjánu ọmọ láti inú àká Ìpa Ọgbọ́n series. Ọmọ wo là ń pè ní Sàlàkọ lọ́dọ̀ àwọn bàbá wa? Bí àìrójú bó bá ṣe obìnrin títí tó sì tọ àwọn àgbà lọ láti wádìí ọ̀rọ̀, bí wọ́n bá sọ fún pé òrìṣà ńlá ni yóò bọ́, ó sì nílò láti lọ ta aṣọ ààlà fún òòṣà ńlá. Yálà yóò lọ ta sí ojúbọ òòṣà ńlá ni o, àbí wọ́n sọ fún pé kó ta síbì kan ní kọ̀rọ̀ yàrá rẹ̀. Àbí kẹ̀ bí wọ́n bá sọ pé kó so aṣọ ààlà yìí kọ́ yálà sídìí òòṣà ńlá àbí ní àbì kan ní ìgúnlé tí wọ́n bá ní kó so aṣọ ààlà náà kọ́. Gbogbo àmì yìí ń túmọ̀ sí wípé orípa òòṣà ńlá tí ṣọ Bàtálá náà ni ọmọ náà yóò gbà wá ayé. Ọmọ tá a ta aṣọ ààlà fún òòṣà ńlá ká tó bí, tàbí tá a so aṣọ ààlà kọ́ fún òòṣà ńlá ká tó bí, òun là ń pè ní Tàlàbí. Ta àlàbí, so àlàkọ́. Ibi tí àwọn bàbá wa tí wọ́n ti mú Tàlàbí àti Sàlàkọ nù. Abíára. Bóbìnrin bá lóyún tí oyún kò sì tíì hàn, tọkọ rẹ̀ fi kú, ọmọ tí ó bá fi oyún ọ̀hún bí láàrin oṣù 9 sí ìgbà tí ọkọ rẹ̀ kú, tí ó ń ṣe déédéé tó sì ń fi hàn pé oyún ti wà lára rẹ̀ ṣáájú kí ọkọ rẹ̀ ó tó gbẹ̀mímì fọnáfọnṣu, Abíára ni wọn yóò sọ irú ọmọ bẹ́ẹ̀. Ọdúnjọ. Ọmọ tá a bí lásìkò tí ọdún awo tàbí ọdún ìbílẹ̀ Yorùbá tó wáyé là ń pè ní Ọdúnjọ. Lọ́nà mìíràn ẹ̀wẹ̀, ọmọ tí àbájáde Ifá ọdún tó bá jẹ́ ìrẹtẹ̀gúndá, dòdòdò mímí ìrẹtẹ̀gúndá, ìyún ìrẹtẹ̀ lọ́tún ògúndá lósì, tó ń tọ́ka pé ọ̀kan nínú aya àwọn awo tí ń bẹ ń kalẹ̀ níbi ọdún Ifá yìí yóò lóyún lẹ́yìn ọdún náà. Ọmọ tí ó bá bí là ń pè ní Ọdúnjọ, ìyún ọmọ tí oyún àsọọ́lẹ̀ yìí tí wọ́n bá padà fi bí, òun là ń pè ní Ọdúnjọ. Ó lè má jẹ́ awo tí ń ṣọdún, ó lè jẹ́ ọ̀kan nínú àwọn awo tí wọ́n wá bá ṣọdún tí wọ́n wà ń kalẹ̀. Òun ni ìyàwó rẹ̀ ó lóyún tí yóò sì bímọ lẹ́yìn àjọ̀dún náà. Irú ọmọ bẹ́ẹ̀ là ń pè ní Ọdúnjọ. Amósùn tàbí dọ̀pẹ̀mú. A máa ń gbọ́ àwọn orúkọ yìí dáadáa. Bẹ́ẹ̀ ni. Bí ìyàwó babaláwo bó bá ń ṣe àìrójú tí kò tètè róyún ní, tí ọkọ rẹ̀ wá fi ọ̀kan kéjì tuntun tọ aláwo míì lọ wípé ẹni mọ̀ yìí ọmọ yìí, bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí àtùpà mọ́ rìnà ríde ara rẹ̀, pé ẹ bá ń bi Ifá léèrè kí ni tó fà á tí àpẹ̀tẹ̀ bí aya mi tí ò ti fi ṣàbẹ̀ àmọ́. Bí awo tó tọ̀ lọ bó bá wá gbé Ifá janlẹ̀, tí n tó jáde ń bẹ̀ bá jẹ́ Ifá, odù Ifá méjì ọ̀tọ̀ọ̀tọ̀, ìyún odù Òtùá àti odù Ìròsùn. Bó bá jẹun ló jáde lójú ọpọ́n, tí awo tó sì ṣe gbogbo ohun tí wọ́n pé ó ṣe, bí ìyàwó rẹ̀ bá lóyún lẹ́yìn àyẹ̀wò yìí, ọmọ tó bá fi bí tó bá jẹ́ ọkùnrin là ń pè ní Amósùn.
bó bá sì wá jẹ́ obìnrin lóyún tí aya rẹ̀ ní lẹ́yìn àyẹ̀wò yìí, dọ̀pẹ̀mú la ó sọ irú ọmọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí tinú ọmọ gbé tinú, kí tòde ọmọ gbòde. Mo rí yín ná fún dédé àkókò yìí. Ọláyínká ni mò ń jẹ́ akóredé ní bàbá tó bí lọ́mọ. Àpèlóko àjẹ́ orin ní jẹ́ ayé dùn. Ayé tèmi tí ni ó dùn kò ní kọ́ ó ṣèwọ̀ ká tó foyín sẹ́nu ká tún bẹnu jẹ́ omi kì í korò lẹ́nu. Ayé wa ò ní kóró títí gbà míì tátùmọ̀ láǹfààní àti pàdé ara wa. Ẹ wo ìpọ́njú àti àìrójú àti àìráyè kò ní ṣọ̀kan wa o. Àní fi lólé ayé wa. Ẹ ṣeun o. Epo nìrọ́jú ọbẹ̀ ayé wa ò rójú yóò sì rọ̀ wá lọ́rùn ní gbẹdẹmukẹ. Ó dìgbà kan náà.